mo ń kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV tó níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ ó tójọ́ méjì ìjọ́ mẹ́ta kan báyìí tá a ti jọ gbúrò ara wa lórí ìkànnì aláyọ̀ tí a jọ wáyé kó lè dá náà ni à ń bá káàkiri Ẹlẹ́dùmarè yóò sì jẹ́ kó dáa fún ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú aṣojú mọ́ máwòrán àti ti ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí ebe tí mọ̀ pé kò níròyìn kò lè yí padà àyànfẹ́ Elédùmarè òun náà lèmi ń jẹ́ ẹ jáwọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lórí èsì ìdìbò June 12 kò pa ọgbẹ́ ọkàn àti ìdààmú tó dá sílẹ̀ nínú mọ̀lẹ́bí wa àti sí àárín ọmọlédè Nàìjíríà rẹ̀ o. Hafsat Abiola ló fún Babangida lésì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bó bá ya lóòró a ṣetán láti ràn ní bùbù àwọn ẹgbẹ́ alátakò fẹ́gbẹ́ òṣèlú APC náà sọ pé ìgbésẹ̀ àwọn yóò yàtọ̀ sí ti àtẹ̀yìnwá láti yọwọ́ kílàńkó ìjọba APC kúrò lórí àlééfà lọ́dún 2027. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ti fagilé wọ́n sì ti fárígá wọn fagídí já ìdá 15 kúrò lára ìdá 50 tí owó ìpè gbé lórí sẹ́yìn. Ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun sí ipò alága ìjọba ìbílẹ̀ Ìgbìtẹnumọ́gi Ògùn ni o gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ èyí di mímọ̀. Àjọ tó ń mójútó ń tẹnu jẹ àti oògùn nílò NAFDAC náà tún ti ṣe bẹ́ẹ̀ ṣàwárí ibi ìkógun sí àwọn oníṣẹ́ láabi mìíràn ní ìpínlẹ̀ Èkó báyìí. Àwọn ajínigbé ti ṣekú pa ọmọ ogun ilẹ̀ yìí tán jí gbé lẹ́yìn tí wọ́n kọ̀ tí wọn kò sanwó ìtúsílẹ̀ fáwọn oníṣẹ́ láabi ọ̀hún. Nínú ìròyìn tó tún farajọ eléyìí ní ti olórí ọ̀dọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re táwọn ajínigbé tán fún ní ọjọ́ méjì gbáko tí wọ́n ní táwọn ò bá rí owó ìtúsílẹ̀ 100 million naira níṣẹ́ làwọn yóò ṣekú pa á. Ẹ jẹ́ ká kí àwọn ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí kú iṣẹ́ takuntakun pẹ̀lú bí wọ́n ṣe dáná sun àwọn agbésùmọ̀mí mọ́lé ní ìpínlẹ̀ Zamfara. Ìròyìn náà rèé ní ọlọ́kan kò jọ̀kan báyìí ẹja máa wẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. Jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ lórí èsì ìdìbò ọdún 1993 tó jẹ́ ti June 12 kópa ọgbẹ́ ọkàn àti ìdààmú tó dá sínú mọ̀lẹ́bí wa rẹ̀ àti ti ọmọlédè Nàìjíríà. Hafsat Abiola ló fún Babangida lésì ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣáájú ni ìròyìn náà tó ti jáde ní ọjọ́bọ̀ tí a lò sẹ́yìn yìí ti ń ṣe 20 oṣù yìí níbi tí olórí fún ìjọba ológun lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀gágun Ibrahim Babangida tó ti ń sísọ lójú òtítọ́ ọ̀rọ̀ nínú ìwé àkànṣe rẹ̀ tó kọ nípa ìgbésí ayé ara rẹ̀ tó pe àkọlé rẹ̀ ní A Journey in Service níbi tó ti ṣe ní àlàyé sínú ìwé náà pé sẹ́rí ìbò ọdún 1993 tó jẹ́ ti June 12 èyí tí a máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ìrántí rẹ̀ ní ọdọọdún. Babangida ṣe ní àlàyé nínú ìwé náà ṣáájú wípé èsì ìdìbò náà níṣe ló hàn gédégbé pé ẹni tó jẹ́ olóògbé MKO Moshood Abiola wọn ló ṣe bẹ́ẹ̀ tó jáwé olúborí nínú ètò ìdìbò náà kó tó di wípé wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yé àti ọwọ́ agbára ṣe bẹ́ẹ̀ yí èsì ìdìbò náà kúrò ní ọ̀dọ̀ Moshood Abiola tó di olóògbé tó sì padà sí ọgbà ẹ̀wọ̀n lọ́dún náà lọ́hùn-ún níbi tó ti ṣekú pa ẹni tó jẹ́ ìyàwó rẹ̀ tọ́jọ́ ń jà fún ìjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́bọ̀ òní Babangida wá sísọ lójú ọ̀rọ̀ náà níbi tó ti sọ dímọ̀ wípé òun kábàámọ̀ bẹ́ẹ̀ ni ó jẹ́ ẹ̀dùn ọkàn ayérayé fún òun lórí èsì ìdìbò ọdún 1993 tó ń ṣe ti June 12 pé ẹni tó jáwé olúborí òun náà ni Moshood Abiola wàyíò níṣe ni ọmọ Moshood Abiola tó jẹ́ olóògbé tó sì jà fún ìjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà èèyàn Hafsat Abiola ó ní ó ti fi ohun náà léde lánàá òde yìí níbi tó ti fún ọ̀gágun Babangida lésì ọ̀rọ̀ wípé bó tiẹ̀ wulẹ̀ kábàámọ̀ bẹ́ẹ̀ kó padà sísọ lójú òótọ́ ọ̀rọ̀ wípé Abiola ló jáwé olúborí ó ní gbogbo ẹ̀ ọmọ àti bọ́ ó sì ti dàfí ẹ̀yìn tí eegun fi ń sọ torí wípé ọgbẹ́ ọkàn àti wàhálà tó fi mọ́ làásìgbò tí ó dá sílẹ̀ nínú mọ̀lẹ́bí àwọn kò lè parẹ́ táyé yóò fi tán ó ní gbogbo ìgbà tóun bá ti rántí June 12 báyìí níṣe ni ó máa ń ṣe ìkáàánú
àwọn òbí òun èyún bàbá rẹ̀ Moshood Abiola àti Kudirat Abiola tó jẹ́ ìyàwó olóògbé táwọn méjì papòdà látàrí ìjìjàngbara fún ìjọba àwarawa tọdún 1993. ó ní bó tilẹ̀ wù kó rí òun ò lè gbàgbé ọjọ́ náà torí wípé ọjọ́ burúkú èṣù gbomimu ni kì í sì ṣe bí àwọn nìkan ó ní wọ́n kàn ní eyín ọ̀ọ́kàn bí kì í ṣe gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ètò wọn jù sínú ìbànújẹ́ ayérayé lórí ọ̀rọ̀ èsì ìbò tọdún 1993 tó wáyé ní June 12 tá a sì máa ń ṣe ìrántí rẹ̀ lọ́dọọdún lẹ́yìn tí Afusa Abiola yìí níṣe ni ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà náà ti fèsì padà sórí ọ̀rọ̀ Babangida wípé ó mà ṣe o àṣé ẹ padà jáde láti wá tú àṣírí ọ̀rọ̀ àti òtítọ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà lórí ọ̀rọ̀ náà nínú èyí tí a tún máa ṣe àmúwá rẹ̀ bí a bá ti ń rí ìròyìn náà gbà. bó bá ya lóró àṣetán láti ràn ní ìbúbú àwọn ẹgbẹ́ alátakò náà fún ẹgbẹ́ òṣèlú APC náà sọdúnmọ̀ wípé àwọn yóò gbé ìgbésẹ̀ tó yàtọ̀ sí àtẹ̀yìnwá lórí kan yọwọ́ kí là ń kọ ẹgbẹ́ òṣèlú APC kúrò nínú ètò ìjọba lọ́dún 2027. ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà nínú èyí tá a ti rí ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú Labour Party LP tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú NNPP àti ẹgbẹ́ òṣèlú CUPP ní gbogbo wọn ti ṣe bẹ́ẹ̀ forí okòó sọ̀dúnrún tó kálukú sì ti ń sọ ojú ìwòye sí rẹ̀ nípa ọ̀nà à ń gbà láti yọwọ́ kílàńkó ẹgbẹ́ òṣèlú APC kúrò lórí àléfà tó bá di ọdún 2027 nínú àlàyé tí ọ̀kan lára àwọn ènìyàn tí wọ́n súnmọ́ ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyún Alhaji Atiku Abubakar tó fi léde síta níbi tó ti ní kan fi orúkọ bò wọn láṣìírí torí pé kò yẹ kò sì tọ́ fún wọn láti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. ó sọ dímọ̀ wípé ṣẹ́rí Atiku Abubakar kò dúró lórí wípé túláàsì àbí dandanlá ní kò ń dé orí àléfà ó ní ìtòjẹ́ lógún jùlọ ó ní bí a ṣe gba Nàìjíríà kalẹ̀ kúrò ní ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ wípé wọ́n ti sọra wọn di ìjọba wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ tí wọn ò sì fẹ́ gbọ́ ti ara ìlú kankan. ó ní ṣetán báyìí láti fọwọ́ wẹ̀wẹ́ kó sì fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú tó kù nígbà tí ẹgbẹ́ òṣèlú Labour Party láti ẹnu tó jẹ́ alukoro wọn Ifọ̀ Obiora tó náà sọ dìmọ̀ wípé ìfarajìn la nílò lásìkò yìí wípé gbogbo ẹgbẹ́ òṣèlú tí wọ́n fẹ́ tako ẹgbẹ́ òṣèlú APC a ní láti jọ fọwọ́sowọ́pọ̀ ká sì yẹ àgámọ́ ẹgbẹ́ òṣèlú APC nídìí oní tá a bá lè ṣe léyìí tá a fi ṣe níṣe dìmọ̀tara ẹni nìkan ó ní ó dá wọn lójú gbangba pé ẹgbẹ́ òṣèlú náà yóò di àfisẹ́yìn tẹ́gùn fi sọ nínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà. àlàyé rẹ̀ lórí ọ̀rọ̀ INEC àti ẹgbẹ́ òṣèlú APC ó ní tí a bá forí okòó sọ̀dúnrún tí gbogbo wa para wa pọ̀ tá a sì ṣe bẹ́ẹ̀ ṣera wa ní òṣùṣọwọ̀ ó ní bí ọmọlédè Nàìjíríà bá da ìbò wọn pọ̀ sí ojú kan yàtọ̀ sí tẹgbẹ́ òṣèlú APC ó ní yóò ṣòro púpọ̀ fẹ́gbẹ́ fún àjọ INEC láti lè ṣe ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àti yí èsì ìbò náà padà. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ èyí tí alukoro ẹgbẹ́ òṣèlú Labour Party tó náà fi léde síta nígbà tí ẹni tó jẹ́ akọ̀wé fẹ́gbẹ́ òṣèlú Conference of United Political Parties CUPP Peter Ahmed tó náà ṣe àlàyé wípé ìṣọ̀kan láti ọ̀dọ̀ Atiku Abubakar Obi àti Kwankwanso wọn ló ṣe pàtàkì jù kán sì gbàgbé ìmọ̀tara ẹni nìkan ó ní tí wọ́n bá fi ọwọ́ sowọ́pọ̀ tí wọn ò dúró lórí pé èmi mo fẹ́ di ààrẹ èmi mo fẹ́ ṣe ààrẹ èmi mo fẹ́ ṣe gbákejì ààrẹ ó ní tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ ó ní ẹgbẹ́ òṣèlú APC kò tó ìdá kan nínú àwọn ènìyàn yìí ó ní bẹ́ẹ̀ tí wọ́n bá sì ń fọn rere pé láti ọ̀dọ̀ àríwá tí ń ṣe nọ́ọ̀tì ó lè kí wọ́n ti mú ààrẹ bí sì ń ṣe ti gúúsù ni ó ní kí wọ́n forí okòó sọ̀dúnrún kan mọ ìtàn bá wù wọ́n láti gúúsù kí wọ́n fi ṣe alátakò fẹ́gbẹ́ òṣèlú APC ó ní ó dóhun lójú gbangba pé gbogbo ẹ̀ níṣẹ́ làwọn yóò fẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC náà lẹ̀ lọ́dún 2027. ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ táwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rẹ̀ẹ̀rin yìí tí wọ́n pẹ́ ẹ̀kẹ́lù nínú ìtàtúnṣe bẹ́ẹ̀ máa ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ tó bá tún yá. àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ti fagídí fagbára já ìdá 15 kúrò lára ìdá 50 tí owó ìpè fi gbówó lérí ṣáájú àsìkò yìí.
níbi ìpàdé tó wáyé ní ọ́fíìsì olùdámọ̀ràn fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò l'Àbújá láàrin ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá èyí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yàn kalẹ̀ láti ọjọ́ 12 inú oṣù kejì ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí. tí ẹ bá gbàgbé ìpàdé náà ló ti wáyé ṣáájú àkókò yìí níbi tí ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí àti àjọ tó ń rí sí bá a ti ń bára wa sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti jọ ṣe ìpàdé èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé dandan lá ni fún àjọ ọ̀hún láti já owó ìpè rẹ̀ kúrò ní iye tí wọ́n gbé sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyún ní ìdá 50 kan sì dá padà sí iye tí ó wà ní ìpìlẹ̀ níbi tí wọ́n ti yan ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́wàá 5 nínú ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn 5 míì nínú àjọ tó ń rí sí bá a ṣe ń bára wa sọ̀rọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n padà wá ṣe ìpàdé ọ̀hún lánàá òde yìí tí wọ́n sì forí okòó sọ̀dúnrún ìpàdé tó bẹ̀rẹ̀ ní nǹkan bí dédé agogo 4 ìrọ̀lẹ́ tó sì parí ní aago 7 àṣálẹ́ lánàá òde yìí. Ibẹ̀ ni wọ́n ti fi orí okòó sọ̀dúnrún wípé àníṣe àfi ara mọ́ ìdá 50 tí owó ìpè àtowó dátà tó fi gbé owó lérí báyìí nínú èyí tí wọ́n sì sọ nímọ̀ wípé ìdá tí kò dín ní 15 ó ní àwọn yóò já kúrò ní inú ìdá 50 nígbà tí ìdá tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ fi ṣe àfikún owó ìpè àti owó dátà tọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò tún máa lò báyìí ó ṣe déédéé ìdá 35% 35% nínú owó ìpè àti owó dátà náà. Ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun sí ipò alága ìjọba ìbílẹ̀ Ìgbìtẹnumọ́gi yóò gún ní ti dandan ni o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jà rìnrìn káàkiri orí ayélujára níbi tí àwọn ènìyàn tí wọ́n ti ń sọ ohun tó wù wọ́n àti ojú ìwòye wọn lórí ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. wàyí o gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyún Adémọ́lá Adélékè ó ti fi èsì padà sí ẹni tó jẹ́ sí iléeṣẹ́ ọlọ́pàá nílẹ̀ yìí nínú àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá tó fi léde lánàá òde yìí níbi tó ti ń ṣe ní àlàyé wípé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n jáwọ́ kí là ń kó kí wọ́n sì jáwọ́ lápọ̀n tí ó yọ nípa pé kí wọ́n gbé ètò ìdìbò sí ipò alága ìjọba ìbílẹ̀ kí wọ́n pàátì eléyìí tí Olúmúyìwá Adéjọbí tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tó fi léde síta nígbà tí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun fi èsì padà pé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ àbá yín yẹ̀ o àwo ò gbà wọlé túláàsì ní kí ètò ìdìbò kí ó wáyé ní orílẹ̀-èdè ní ìjọba túláàsì ní kí ètò ìdìbò kó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun sí ipò alága ìjọba ìbílẹ̀ káàkiri ìjọba ìbílẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lénìí. Àjọ tó ń mójútó ntẹnújẹ àti oògùn lílò NAFDAC náà tó ti ṣe àwárí ibi ìkógun sí àwọn oníṣẹ́ láabi mìíràn ní ìpínlẹ̀ Èkó báyìí. The National Agency for Food and Drug Administration and Control Agency ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ohùn léde síta báyìí níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé àwọn tó ti ṣe bẹ́ẹ̀ ṣe àwárí ọjà oògùn ní Ìdúmọ̀tà ní ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n tọ́jú àwọn vaccine tó ní í ṣe pẹ̀lú ti àìsàn yellow fever dano antitetanus measles àti diphtheria pẹ̀lú àwọn vaccine míì tí ó ní ṣe pẹ̀lú àwọn àìsàn yìí níbi tán ni wọ́n tọ́jú rẹ̀ sí ní abẹ́ staircase kan tí ń bẹ ní inú ọjà ọ̀hún nígbà tí àjọ ọ̀hún fi sí ojú òpó ayélujára X wọn níbi tán ti sọ dímọ̀ wípé ìwádìí ṣe àfihàn pé àwọn oníṣẹ́ láabi náà kó oògùn náà pamọ́ láti kó lọ sí àwọn orílẹ̀-èdè tí wọ́n fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé kò bá òfin mu bẹ́ẹ̀ ni kò tọ́ kí wọ́n máa ṣe irú iṣẹ́ yìí ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi CCTV camera èyí tí ó máa ká gbogbo bí nǹkan ṣe ń lọ nínú abẹ́ staircase náà nígbà tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí i wọ́n ṣe àfihàn fídíò ọ̀hún lórí ìrànràn níbi tí wọ́n ti rí ọ̀gọ̀rọ̀ àwọn oògùn náà tí wọ́n tọ́jú àti vaccine tí wọ́n kó sí abẹ́ staircase náà. Àlàyé tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọ̀hún Mojísọ́lá Adéyẹyẹ ó sọ nímọ̀ wípé àwọn kò ní káwọ́ gbéra sẹ́ẹ̀ lórí àwọn oníṣẹ́ láabi yìí torí pé àwọn ti ṣetán láti máa ṣe àwárí àwọn oníṣẹ́ burúkú yìí tí wọ́n fi oògùn tí kò dáa ṣe ilé ayé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báṣubàṣu. Fídíò náà bẹ́ẹ̀ bì níbi tá ti ṣàfihàn rẹ̀ fún wa báyìí.
And you see all these cartons? All these ones. Anita, you snapping them? See them here. Come inside and see some in their cold chain boxes. Rubella vaccines. And I think they have plenty of. So go and sit down. There are some. These are vaccines under the staircase. No. You can come and video the fridge. It's full with vaccines. Blood pressure monitor. Hassan. Look at the fridge. Okay. And you are a father. I want glory to your family. Let's open the upper one. No way. All these products are stored. No way. Do you know how many people you don't keep for Nigeria? Under the staircase. Sorry, let me bring out the cartons. This is how it is wrapped for Ethiopian Airlines. No. We are doing vaccine. For the identity, man. And I think it comes into Ethiopian Airlines. So you just carry vaccine and come and keep them under the staircase. Now, wow. Under staircase. These are vaccines as well. Okay, we are evacuating everyone. Ẹ káàbọ̀ padà. Àwọn ajínigbé náà ti ṣekú pa ọmọ ogun ilẹ̀ yìí tán jí gbé lẹ́yìn tí wọn kò san owó ìtúsílẹ̀ fún wọn. Àlàyé ìṣáájú ni láti mú wá nípa pé ọmọ ogun lẹ́yìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulfatai Odutola ó ní wọ́n jí gbé ní ọjọ́ 15 inú oṣù kejì tá a wà yìí lópòpónà Jọ́ọ̀sì sí Àbújá lásìkò tó ń lọ sí ìpínlẹ̀ Adamawa tí ń ṣe olúlu ìpínlẹ̀ náà tí ń ṣe Yola ní ìpínlẹ̀ Adamawa. Àtẹ̀jáde tí iléeṣẹ́ ọmọ ogun náà tí wọ́n fi léde síta ó ti ṣe àfihàn wípé wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún lẹ́yìn tán béèrè owó ìtúsílẹ̀ tó jẹ́ 20 mílíọ̀nù náírà èyí tí wọn kò rí san. Níṣe náà ti sọdún mọ́ pé wọ́n ti rí òkú rẹ̀ àti mọ́tò rẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbà ní ọwọ́ rẹ̀ ní ojú òpópónà nígbà tí wọn kò rí owó ìtúsílẹ̀ san. Ó náà ṣekú pa Abdulfatai Odutola wọ́n sì ní òkú rẹ̀ báyìí àwọn ti ṣe àwárí rẹ̀ ní ẹ̀bá ọ̀nà ojú òpópónà náà. Nínú ìròyìn tó tún ṣe bẹ́ẹ̀ farapẹ́ eléyìí tí mo ti mẹ́nubà yìí olórí ọ̀dọ́ fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re táwọn ajínigbé jí gbé wọ́n ní àwọn fún ní ọjọ́ 2 gbáko láti san owó ìtúsílẹ̀ tó ṣe dédé mílíọ̀nù lọ́nà 100 náírà 100 million naira. Tí wọ́n bá san owó yìí wọ́n ṣe ìlérí pé àwọn yóò ṣekú pa ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ náà. Olórí ọ̀dọ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọọba Ẹniọlá Joseph Ọ̀jájúni èyí tí wọ́n jí gbé níbi ọjọ́ 2 kan sẹ́yìn tí ń ṣe ọjọ́ 17 oṣù kejì ọdún tá a wà yìí ní ṣe ni wọ́n ti fi ìròyìn náà léde pé àwọn fún ẹni náà ní ọjọ́ 2 gbáko láti wọ́ owó ìtúsílẹ̀ tó ṣe dédé 100 million naira 100 mílíọ̀nù tí wọn kò bá sì rí wọ́n ní àwọn yóò ṣekú pa ẹni ọ̀hún. Tẹ́ ẹ bá gbàgbé ìròyìn náà ló jáde nípa bí wọ́n ṣe bẹ́ẹ̀ jí arákùnrin tó jẹ́ olórí ọ̀dọ́ fún ẹgbẹ́ Afẹ́nifẹ́re ọ̀hún tí wọ́n jí gbé lásìkò tó ń lọ sí ibi ìpàdé ní olúrílẹ̀ yìí tí ń ṣe Àbújá níbi tán ti ṣe bẹ́ẹ̀ yìnbọn lù ní Ìbàràdì tó sì gbé ọgbẹ́ náà wọ inú igbó lọ. Nínú ọ́díò kan èyí tí ń ṣe ẹ̀rọ agbóhùn tí wọ́n fi ránṣẹ́ sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ níbẹ̀ ni wọ́n ti jọ ní ìtàkùrọ̀sọ lórí iye tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ olórí ọ̀dọ́ náà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ nínú èyí tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà 100 náírà ṣùgbọ́n táwọn mọ̀lẹ́bí tá ń bẹ̀bẹ̀ wípé àwọn kò rí irú àwọn kò ní owó tó báyìí lọ́wọ́ àti pé àwọn ń gbìyànjú láti ta ilẹ̀ tó jẹ́ ti mọ̀lẹ́bí tí ń bẹ ní abúlé kan níbi táwọn ti ní táwọn bá rí mílíọ̀nù lọ́nà 10 náírà kọ ṣùgbọ́n táwọn ajínigbé náà fi àkékọ́rí pé ihun tí ọ̀gá àwọn pa láṣẹ fún àwọn ò ní 100 mílíọ̀nù náírà bí kò bá wá ṣe bẹ́ẹ̀ níṣe ni àwọn yóò ṣekú pa ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ ọ̀hún. Nínú fọ́nrán kan èyí tí olórí ọ̀dọ́ ọ̀hún tó fi léde síta ibẹ̀ ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìjọba orílẹ̀-èdè yìí lábẹ́ aláṣẹ àti olùdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ dákun ẹ dìde kẹ́ ẹ ṣùgbà mi kẹ́ ẹ sì ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí torí wípé wọ́n ti ń lérí wọ́n sì tún dúnkokò mọ́ ẹ̀mí òun lẹ́yìn ọjọ́ kejì tí òun kò bá rí owó náà san wọ́n ní wọ́n ṣekú pa òun ni. Oga, please what can you do for us, yo? Because I have been calling the number since day before yesterday.
I don't know what is happening. I'm not okay. What? No, you don't know what happened. Hey, don't tell me what happened now, but that amount, where are we going to get it? With the economic of Nigeria. He no get money now, he no get anything. Please, if you don't get anything, please. If you don't get anything. Please try to come down with that amount, please, I beg. Listen to me. Huh? If you not listen to me very well. Okay. I not force you people make to go find money. No. I not force you to go fight for what you not get. I not fit. But if you not get, I get bullets where I used to shoot them. Why? What is there for him body? So that everything will settle. Please, I beg. What step can you do for us to reduce the ransom? As he talk now, bullet he gave for him body. Huh? If he that one no reach, may I add another one. May it go be 2. May it go be 3. Now 2 days for him body. May I add 1. Don't add anything, please, I beg, for Christ's sake. Please, what can you do for us to reduce the money for us? Maybe we go find 10 million. Please. Listen to me. Listen to me. Okay, listen. Now the last guy I told you people. 100 million. If you no get, forget about this man. Now I let you know. Now for where he ẹ jẹ́ ká kí àwọn ọmọ ikọ̀ ogun ilẹ̀ yìí kú iṣẹ́ takuntakun pẹ̀lú bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dáná sun àwọn agbésùnmọ̀mí mọ́lé ní ìpínlẹ̀ Zamfara lábúlé tán pè ní Kàlégè ìjọba ìbílẹ̀ Zurumi tí ń ṣe ìpínlẹ̀ Zamfara ibẹ̀ ni wọ́n ti ṣe ìkọlù sí ilé agbésùnmọ̀mí tó jẹ́ àgbà àti olórí àwọn agbésùnmọ̀mí ní ìjọba ìbílẹ̀ ọ̀hún Kachala Gidado lẹ́ni tí wọ́n ní wọ́n ṣe ìkọlù sí ní ibùba rẹ̀ tó ń kó ohun ìjà olóró àti oúnjẹ tí wọ́n ń jẹ sí níbi tó sì ti dáná sun àti àwọn ènìyàn ọmọogun àti àwọn ikọ̀ ọmọogun ẹ̀yìn rẹ̀ mọ́ inú ilé ọ̀hún bó tilẹ̀ jẹ́ wípé Kachala Gidado ó ní wọ́n ní ó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó júbẹ̀ ìhòòrò lásìkò tí àwọn ọmọogun lè ṣe ìkọlù sí ṣùgbọ́n wọn kò ṣàìṣe ikú pa àwọn tó jẹ́ ọ̀kan lára tí wọ́n jọ ń ṣiṣẹ́ ìgbésùnmọ̀mí burúkú ọ̀hún káàkiri ìpínlẹ̀ Zamfara lẹ́yìn tí wọ́n ṣe ìdájọ́ fún Kachala Gidado tán dáná sun ilé rẹ̀ àti àwọn ohun oúnjẹ àti ohun lóró tó kó pamọ́ sí inú ilé náà níṣẹ́ náà tún ṣe bẹ́ẹ̀ tẹ ọkọ̀ wọn létí lọ sí abúlé tí wọ́n pè ní Tugar Fulani níbi tá ti dáná sun ibi táwọn agbésùnmọ̀mí náà táwọn náà ti ṣe bẹ́ẹ̀ fi ṣe ibùba ní inú igbó ọ̀hún àti Gidambaye ẹni tó jẹ́ olórí fún ikọ̀ ọmọogun ilẹ̀ yìí ìyún ní orílẹ̀-èdè Nàìjíríà ọmọogun ilẹ̀ yìí wọ́n ti fi ọmọ ẹ̀wá sọ̀yà wípé àwọn kò ní káwọ́ gbéra àfìgbà tí àwọn bá tó rẹ́yìn àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà àwọn ohun ìjà olóró ni wọ́n gbà ní ọwọ́ àwọn oníṣẹ́ láabi náà ní ibùba wọn tó fi mọ́ ọ̀kadà àti àwọn nǹkan míì tí wọ́n ń lò láti fi wu ìwà burúkú ọwọ́ wọn náà. Kì í dùn kópọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ́mọ́gẹ́ ẹ má jẹ́ kí fìlà wa kó kọjá ìpéǹpéjú títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a jọ wà yìí ẹ mọ̀ pé ó kọ́ mi ò ní yí padà ẹ̀yànfẹ́ Elédùmarè náà ni mo kí apẹ́ akú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ Elédùmarè yóò máa fún wa ní ìsinmi aláyọ̀ ní gbogbo gbà àti gbogbo àsìkò ó dàbọ̀ fún tàsìkò yìí.